Ó kí wa pé káàárọ̀ níbi tí ẹ ti ń gbọ́ wa tí ẹ ti ń wò wá. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko. Mo kí wa pé ká tún káàbọ̀ sí ìdí tí a ṣe ń sọ pé a fẹ́ Yorùbá nation. Ìdí méjì, ìdí mẹ́ta. Standard of living ó wà very very important. Standard of living. Kí ló ń pè ní standard of living? Standard of living mean pé agbègbè tó bá ń gbé, ǹjẹ́ agbègbè yẹn ǹjẹ́ ó lè confirm pé agbègbè yẹn ó wà tidy. Mo kàn fi sáré tó fi mo kí ẹ àbúrò mi àtàtà Ọlọ́run bá wà pẹ̀lú ẹ̀ akọ miss kọ́ lára wa ni, má bínú sí mi. Tá bá ń sọ̀rọ̀ nípa standard of living, mo kàn tún fẹ́ kájọ gbé yẹ̀wò, kò yẹ nísìn. Mo kàn máa tàn kámẹ́rà mi. Mo ti bọ́ta látorí títì kan sí títì kan. Sórí pórí títì kan mo wà báyìí. Ṣé wọn náà rí títì yẹn? I'm sure pé wọ́n ti gba títì láàárọ̀ yìí, òun ló ṣe dọ̀tí báyìí. Sórí eléyìí tó ń wò yìí, ẹ̀fẹ́ni tó bá ní a bit of disability challenges. In tí mo wá fẹ́ kó notice ni pé sórí yellow line yìí tó ń rí eléyìí, ó ti show pé o lè páàkì sí gbogbo bíbà yìí. Àbọ̀rọ̀ mi ò yẹ nísìn, o lè páàkì sí gbogbo bíbà yìí. Àbọ̀rọ̀ mi ò yẹ. Sórí bó ṣe wà báyìí. Now mo fẹ́ kó máa tẹ̀lé mi ká lọ. Gbogbo kinní tó ń wò yìí, sórí ìjà tó ń ṣe jà ní tó fi gbé wa lọ sí Trabaye torí gáàsì ni. Sórí lè nísìn, sórí kó sọ pé danger electricity. Sórí electricity tẹ́yìn ò ní Nàìjíríà. Sórí nǹkan tó kọ síbẹ̀. Sórí kó sọ pé danger electricity. Abẹ́ ilẹ̀ làwa gbé, àwọn ò ní òpónà. Ẹ̀yin ní òpónà ní Nàìjíríà, àwọn ò ní òpónà. Now kó wá máa wo standard of living tá à ń sọ yẹn. Sórí ìdí tí a ṣe ń complain ní ojoojúmọ́ kò ju pé a ní standard of living. Eléyìí nísìn gas, òyìnbó ò ní gas. Sórí ìjà tó fẹ́ jà tí bàbá Tinubu fẹ́ gbé yín lọ jà yẹn, torí gas ni. Àwa nídìí gas ní bíbà, Nàìjíríà ní tó pọ̀. So wọ́n fẹ́ gbé gas láti Warri, wọ́n fẹ́ connect lọ through Niger. Láti Niger á dé Algeria, tó bá ti dé Algeria ó ti dé gbogbo European country. Torí gáàsì ni wọ́n ṣe ń jàjà. Sórí gas, sórí gas, sórí gas. Gáàsì yẹn ló wà lábẹ́ bíbà, ó máa dún. Kò yẹ nísìn, ilé kọ̀ọ̀kan ló wá ní pipe tó fi connected. Now ṣé wàá rí gbogbo àdúgbò bó ṣe rí nísìn, standard of living. Àwọn ọmọ panyán àwọn lọ fọ́gò sí bíbà nísìn, àwọn ọmọ panyán àwọn lọ máa fọ́gò sílẹ̀ lẹ́bàá. Sórí standard of living ó wà very very important. Kò yẹ nísìn, nínú standard of living yẹn oríṣiríṣi nǹkan ló máa rí. Sórí gbogbo ilé tó máa ń rí ní London tó máa ń wonder pé gbogbo ẹ jọra wọn. No, ilé kọ̀ọ̀kan ló ní standard tiẹ̀. Sótúrí bíbá náà nísìn, sórí ibi tó fi wọn báyìí nísìn, ibi tó lè park money. So wọ́n ti fi yellow line sí drainage system lélẹ̀. Now tó bá ti wá dé bíbá, sórí a ní rule of law. Ìyẹn kan ń drive bí wèrè bẹ́ẹ̀ ṣe máa ń drive ní Nàìjíríà. Tó bá dé bíbá wàá slow down, wàá wo left, wàá wo right kó tó jáde. Ìwọ tó fẹ́ cross náà wàá wòran. Now mo kàn fẹ́ jẹ́ ká kọ̀ tún wo standard of living. Now àdúgbò kan lélẹ̀ báyẹn nísìn, àdúgbò kan sórí ẹyẹ ló ń ṣe lérò yẹn, ẹyẹ jómi jòkè. Sórí nísìn nínú àdúgbò yìí náà ni oríṣiríṣi activities wà. Nínú àdúgbò yìí náà ni olúkálukú. Sótúrí ọ̀nàdá àdúgbò kan tún lélẹ̀ nísìn, sórí títì yẹn bó ṣe rọra lọ gba lásà. Sórí nísìn gbogbo ẹ̀ quiet, olúkálukú ti lọ holiday. Ó mọ̀ pé àwa ní summer time ní London nísìn. Now in tó wá fẹ́ yà mí lẹ́nu ni pé gbogbo àwọn táwọn sọ fún pé ká kúrò ní Nàìjíríà, in tẹ́wà wa understand ni pé ṣé Nàìjíríà ní standard of living ni? Ṣé Nàìjíríà ṣó ní standard of living? Ìwọ náà wò nísìn, sórí gbogbo àdúgbò ẹ̀ bó ṣe rí.
torí pé cleanliness yẹn ṣì wà, ìyẹn la ṣe ń pẹ́ láyé. Torí pé wọ́n ti ṣe tá ẹni Ondo àwa la ní the largest victim àwa la ní the largest, mo kí mọ́mí wa Bọ́sẹ̀dé ẹ káàárọ̀ mọ́, àwa la ní the largest victim gbogbo nonsense talk yẹn stop ẹ yé ṣe bẹ́ẹ̀. Then wíyẹn nísìn eléyìí nísìn emergency nìkan ló máa ní right láti ní kọ́kọ́rọ́ ẹ̀, torí pé tí fire bá wà eléyìí nísìn pollard nísìn, so that àwọn mọ́tò míì wà bàbá wèrè ni wọ́n kọ́ má bàa wọnú bíbà, òun lọ́ọ́ ṣe gbé síbẹ̀ is for security purpose, eléyìí tó ń wò yìí fún security ni. Now wá wo àdúgbò yìí nísìn kó wá máa bí rẹ pé kí ló dé tí Ifọ̀ local government kí ló dé tí kò rí báyìí, kí ló dé tí Ewékòró local government kí ló dé tí kò rí báyìí. Now apart from that soturi activities wà wá sáré ṣe exercise sórí ìyá yẹn nísìn, sórí ìyá àgbàlagbà yẹn, sórí bí yẹn ṣe rọra ń ṣe exercise ẹ lọ, sórí ràn tó bá yẹ pé Nàìjíríà nísìn ni irú ìyá yẹn nísìn ẹ ti pè ní àjẹ́, kò wá yẹ nísìn. Now ní gbogbo àdúgbò kankan àwa ní school tó wà láwọn community yẹn, community kan lélẹ̀ nísìn, sórí school kan lélẹ̀ báyìí nísìn ládùúgbò tí mo wà yìí, ọ̀hún kí n máa ń káàkiri ni tí bá ti jáde bẹ́ẹ̀ máa ń like kí n show yín, sórí àdúgbò kan lélẹ̀ nísìn wọ́n pè lé ní Pembury House Nursery School 30 hours. Mo ti rántí fídíò kan tí mo lọ ṣe tí mo ní pray mo ní láti pray mọ́ nísìn, forget about prayer, my prayer that I pray láti how many years. Sórí nǹkan tó kọ sí báyìí nísìn, sórí wọ́n ní Pembury House Nursery School offset says we are outstanding. Àwọn tí wọ́n máa ń fún wọn ní license ní láti operate, wọ́n wá sọ pé free 30 hours nursery education for working parents, because afẹ́yẹ káwọn èèyàn lọ ṣiṣẹ́ díẹ̀, tó bá wá ṣiṣẹ́ díẹ̀ ìjọba náà máa support ẹ̀. Bọ́ ní Nàìjíríà iṣẹ́ tá a ṣe gbẹ̀yìn òun ni pé bàbá owó lọ́wọ́ òun ló ṣe kí ni, òun ló ṣe tán pè ní free education. So tí wọ́n sọ pé free 15 hours nursery education for all 3 to 4 years old and even ọmọ tó bá jẹ́ 2 years old ó wà eligible. Ìwọ wá béèrè ládùúgbò ẹ nísìn, ó mọ̀ pé àdúgbò kan lélẹ̀ báyìí nísìn, àdúgbò kan lélẹ̀ tó ń wò yìí, àdúgbò kan ni èèyàn kan ló ń ṣe exercise lọ yẹn, ìyá yẹn nísìn ó ti lọ́n tiẹ̀, ibo ni ìyá yẹn wà nísìn, ìyá yẹn ti disappear ṣá, ìyá ti ṣe exercise ó ti bá tiẹ̀ lọ nìyẹn o, mo tẹ̀ mọ́ bí tí ìyá yẹn gbà lọ ṣá, ṣé ìyá disappear ni, ìyá ti ṣe exercise ó ti rọra ṣe ìwọ̀n ọ̀bẹ exercise ó ti lọ́n tiẹ̀. Now ìbéèrè tó yẹ kí wọ́n máa béèrè nísìn ni pé who is taking care of our community, who is taking care of us? Àwa máa sọ fún yín pé Nigeria work, ìwọ máa jókòó, ìwọ tó ní làákàyè, ìwọ tí brain ẹ ti wà tó ti yọ brain ẹ kúrò sórí nínú community ẹ náà, ibẹ̀ náà látútù lélẹ̀ nísìn wọ́n dẹ̀ ti sọ síbẹ̀ ẹ má mú ajá wọnú bíbà kò ń ṣe fún ajá. Tó bá jẹ́ bíbà nísìn Nàìjíríà ni àwọn agbèrò ló máa gbowó oríta, wọn ò ní jẹ́ káwọn ọmọ kéékèèké àwọn àgbàlagbà kọwákọ̀rọ̀ àgbàtẹ́gùn, kò yẹ nísìn. Àwọn tó yẹ kó ṣe bíbà gbogbo àdúgbò kankan olówó nìkan ló ń ìtẹ̀bádé Victoria Island, tẹ̀bádé Banana Island níbi táwọn Davido wà, àwọn Tiwa Savage, àwọn AY comedian, gbogbo àwọn lówó gbogbo ilé náà wà ó. Tẹ́ bá lọ sí campus, mo mọ̀ bí ó ṣì ń exist torí mo mọ̀ pé ní campus àwọn èèyàn máa ń gbá football gan, kò yẹ nísìn. Sórí gbogbo bíbà ló ń pè ní community, èyí tá a ṣe ń pẹ́ láyé nìyẹn. Squirrel ló ń ṣe tiẹ̀ lọ yẹn, squirrel nìyẹn lókè mẹ́rin. In tó ń pè ní just and nídìí láti ní owó tó pọ̀, ìwọ kò jẹ́ kí government kò máa ṣiṣẹ́, tí government bá ti ń ṣiṣẹ́ aráàlú náà máa succumb. Kò wá ń ṣe pé mo wá débẹ̀ nísìn wọ́n ti wá yàgbẹ́ kalẹ̀ káàkiri gbogbo àdúgbò báyìí, torí ẹni bá yàgbẹ́ síbi báyìí nísìn a máa béèrè pé ó dà ń pò ti ní mental problem. Àwọn kan máa ń ṣe o, àwọn ọ̀mùtí àtàwọn tó jẹ́ àwọn homeless àtàwọn tó ti sínwín àníwọ̀n náà, but kò wá rí ìgbẹ́ káàkiri gbogbo lẹ́lẹ̀ ò lè rí ìgbẹ́, ò lè rí anything. Ìdí táwọn èèyàn ṣe fẹ́ jáde kúrò ní Nàìjíríà nìyẹn. It is the standard of living. Nídìí owó tó pọ̀ láyé, kò ń ṣe gbogbo ala máa jẹ́ Mike Adenuga, kò ń ṣe gbogbo ala máa jẹ́ olówó tó máa lówó. A kò nídìí pé kíjọba, sórí mọ́tò rẹ́ẹ̀dì tó ń wò yẹn, mọ́tò rẹ́ẹ̀dì yẹn ó wá gbé àwọn kan ni a máa ń pè ní daily ride. Àwọn àgbàlagbà bí àtàwọn ọmọ wọn ti lọ sọ́nà tó jìn, wàá wá pe daily ride pé ó fi lọ ṣe shopping, wàá ti book ẹ̀, a wá gbé ẹ mọ́tò rẹ́ẹ̀dì tó ń wò tó ń tan pointer yẹn, àìmọye mọ́tò tí tó tan pointer, gbogbo mọ́tò yín nísìn kò sí brake, kò tẹ bá tẹ brake àlè mọ̀ bí ó ti brake,
kò sí pointer, kò sí zẹ, kò àfi kẹ́ máa gbá ọ̀nà sórí pé kò sí ariwo nísìn. Èmi nìkan mò ń pariwo báyìí nísìn, èmi nìkan ni mò ń pariwo torí pé ní ìdáriwo àwọn èèyàn sùn, àwọn èèyàn ti ṣiṣẹ́ lọ. Ẹni tó bá dẹ̀ fi wá sí park ó gbọ́dọ̀ respect community yẹn, kò yẹ nísìn. But a ní sórí wàá tún gbé báìkì wá nísìn wàá ra park sí bíbá. Sórí in táwọn èèyàn ṣe fẹ́ wá sí London kò jù báyìí lọ, in tó ṣe fẹ́ lọ Canada nìyẹn. In táwọn èèyàn ṣe fẹ́ relocate ni pé standard of living, standard of living, standard of living. Sórí àwọn kan ló máa ń donate lé nísìn, community kan lélẹ̀, kò yẹ nísìn, community ni. Àwa máa sọ fún yín pé Nigeria work. Ìyàn kan wá sórí social media, kàkà kó béèrè lọ́wọ́ council pé kí ló dé tí ẹ ṣe the needful, èmi ló máa bínú sí. Ṣé èmi ni mo bà Nàìjíríà jẹ́? Ni mo bà Nàìjíríà jẹ́? Ṣé èmi ni mo okay, jẹ́ kí n ṣe báyìí. Ṣé èmi ni mo bà Nàìjíríà jẹ́? Ó dà pé ẹ ti mú pain-pain. Kí ni mo sọ? Ẹ ti mú pain-pain. Pain-pain ẹ ti mú. Ẹ jẹ mo yóò yà. Mo yó. Ẹ mọ̀ tán pè ní mo yó, òun lẹ máa jẹ. Mo yóò yà lẹ máa jẹ. Ẹ má yẹ ká tètè bèèrè lọ́wọ́ àwọn olóṣèlú wa kí ló dé tá fi gba Yorùbá nation. Ẹ jẹ mo yóò yà. Èmi ṣe exercise díẹ̀ kí tó ṣe Star Radio ṣe ní 11 o'clock. Èmi ṣe máa ń jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan nu lé nìyẹn. Èmi náà wá warm up. Màá ṣe exercise, màá lọ sádùúgbò. Màá ṣeré lọ, màá wọ bus, màá wọ train. So èmi náà wá, kò sẹ́ni tó máa jí fóònù mi, má wọrí, kò sáwọn olè ní bíbà. Kò yẹ nísìn. Wàá ṣe exercise torí pé gbogbo oúnjẹ ká jẹ kò lè bọ́ọ̀nù díẹ̀. Kò yẹ nísìn, wàá bọ́ọ̀nù. Ká fi ń pẹ́ láti tọ́. Tó bá ṣì yẹn tán o tún lè switch over wà tó wá sí kí jacket mi kó wà nílẹ̀ o. Community n tá à ń pè ní community ni irú ayé tí mo fẹ́ fún gbogbo yín ní gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn. But àwọn olóṣèlú yóò fẹ́ bẹ́ẹ̀. Àwọn olóṣèlú yóò fẹ́. Àwọn olóṣèlú yóò fẹ́. Kò yẹ nísìn. So abáyé sọ fún yín ẹ máa ní ká ṣọ́tọ̀, ẹ ní ká ṣọ́tọ̀, ẹ ní ká ṣọ́tọ̀. Ṣé èmi ni mo bà Nàìjíríà jẹ́? Ṣé nígbà tán ni wọ́n ń ṣe Nàìjíríà ẹ mú wẹ̀ ọ̀sẹ̀? Ṣé èmi ni mo bà Nàìjíríà jẹ́? Èèyàn kan ló gbájẹ́ wá nísìn, òun àtàwọn ajẹ́ lọ́jọ́ àṣírí. Sórí àwọn ajẹ́ nìyẹn. Sórí bọ́ọ̀sì yẹn ló ń lọ lọ́nkàn yẹn, bọ́ọ̀sì tí mo sọ yẹn, London daily ride, èèyàn méjì ló wà nú ẹ̀. Sórí obìnrin gan lẹni tó ń wà, sórí pé ó gbọ́dọ̀ dúró níbẹ̀, ó gbọ́dọ̀ make sure pé ṣé mọ́tò kankan wà kó tó turn. Sórí yàn kan ló ń gbájá ṣeré yẹn, àwọn ọmọ tiẹ̀ nìyẹn, àwọn bébì tiẹ̀ nìyẹn. Now tá bá wá sọ fún yín pé Nigeria work, àwa máa ń wonder táwọn kan bá ní ká ṣe sùúrù kó máa work. Ọdún wo ló fẹ́ work? Nígbà wo ló máa work? Ní evidence. No evidence. No evidence. Nígbà báyìí ló fẹ́ work. Kò sí àwọn kan tó mọ̀. Olúkálùkù kàn dúró pé ó máa work. Ó máa work. Ó máa work. Ẹnu pé ó máa work yẹn má bínú. Ìtàn pé kó camera on switch. Ẹnu pé ó máa work yẹn la wà láti over 30 years. Ẹni tó ń já ticket ló ń lọ yẹn. Torí àfẹ́ni tó máa páàkì mọ́tò tó gbé ládùúgbò. Irú àwa tá bá ń lọ sádùúgbò aládùúgbò. Ẹni sanwó páàkì. So tàbá dẹ̀ ń sọ ẹ máa ní ó máa work. Ọdún wo ló fẹ́ work? Nígbà wo ló máa work? Ẹ kọ́ máa parọ́ fún yín o. Ó máa work. Ó máa work ó ń bọ̀. Ó máa work láti 63 years. Ó máa work láti 63 years. Ìyẹn la dúró lé látijọ́. Mo kí Aziz, mo kí àtó bí mi lọ́mọ, mo kí àwọn ìyàwó mi, mo kí àwọn ọmọ, mo kí gbogbo ẹ̀yin ọmọ wa tó wà nínú holiday. Ṣé disturb mommy àti daddy nínú ilé? Yorùbá nation no going back. Yorùbá nation for life. Àwọn oníṣẹ́ méjì. Awareness and campaign ni.
àwọn ẹyẹ ló ń gbádùn lọ ní ẹyẹ gan tó wà lábúrọ̀dì gan gbádùn jẹ ẹyẹ Nàìjíríà lọ ẹyẹ Nàìjíríà gan ò rí kankan jẹ mọ́ báyìí nísìn ẹyẹ Nàìjíríà gan ò rí anything jẹ mọ́ lọ́wọ́ ìlú jágbajàgba àwa tún wí tán yẹn ká tó máa sọ pé ó máa work àyàn á máa wọ́ndà pé nígbà wo gan ló fẹ́ work ìlú tó ti bà táyé ń jẹ́ Tinubu ló náà ń lọ sógun nísìn ọmọ lójú ọdẹ ó náà ń gbé lọ sí Trabayé lọ sí Niger à ń dúró àwa náà ń dúró à ń dúró kó tètè lọ ká tètè gbọ́ gbàsgbò mo kí gbogbo ẹ̀yin every one of you tí ẹ ti wọlé sálàáfíà kí ló dé tẹ́lẹ̀ tó ń move atẹ́gùn ló ń move ẹ̀ ọ̀kan ṣé mi ò ẹ̀ má bínú atẹ́gùn ló ń move ẹ̀ atẹ́gùn yẹn òun ló spin ẹ̀ mo kí gbogbo alẹ́ nǹkan sí happy Friday a kó ọ̀pọ̀lọpọ̀ Friday a máa bá wa láyá fi wá sáyé lọ náà ni Yorùbá nation no going back Yorùbá nation for life níṣẹ́ méjì iṣẹ́ kan tàbí náà ni ká máa educate yín ká máa fún yín awareness gbogbo tẹ́ ẹ kẹ́ mọ̀ àti tẹ́ ẹ kẹ́ mọ̀ kẹ́ máa yẹ kó máa parọ́ fún yín ó dáhùn kí mò ń rí bàbá mi ṣítù ó dáhùn kí mo rí kọ́mẹ́ǹtì láti bí bàí díẹ̀ ẹ yẹ káwọn tó wà níta kan máa sọ fún yín pé Nàìjíríà máa work àwọn kan mọ̀ pé Nàìjíríà ò lè work it's a dead country ó ti dead wọ́n ti gba change lórí Nàìjíríà ṣé mọ̀ pé gbogbo ìjà tó fẹ́ jà yẹn ìjà tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ìjà yẹn ṣé mọ̀ pé ó ní ṣe pẹ̀lú gas wọ́n fi transport gas láti Warri àwa la ní gas àwọn òyìnbó ní the gas tó pọ̀ wọ́n ní the so much gas so wọ́n ní the gas yẹn ní Europe so yẹn ni wọ́n ṣe ń jà tí ó ti di wàhálà so adẹ́nsọ fẹ́yìn tẹ́ wà ń lé pé ẹ jẹ́ ká put pressure lórí àwọn politicians ló ń gbádùn àwọn ló lówó lọ́wọ́ politicians ló lówó lọ́wọ́ politicians ló lówó lọ́wọ́ ìwọ ò lówó lọ́wọ́ nísìn adẹ́nsọ fún ẹ pé kó support Yorùbá nation oní Nàìjíríà máa dá níyẹ̀ wo ló fẹ́ dá lọ́dún wo nígbà wo ló fẹ́ dá níyẹ̀ wo ni Nàìjíríà máa dá wọ́n tàn àbẹ́là Nigeria is dead economic wise kò lè gbérí a máa sọ a program later lọ́sàn-án CBN acting governor ẹ̀gbọ́n tó sọ ó ní owó tí diaspora ń send àwọn ọmọ ibi tó ń send ẹgbà ìyẹn ni dọ́là ṣe ń di 1000 ẹ lọ ka paper so a máa sọ̀rọ̀ lé lórí later so ẹ yẹ kí n máa prepare díẹ̀ fún Star Radio torí a máa já sórí Star Radio láìpẹ́ so a máa disconnect gbogbo yín nísìn mo kàn ní kẹ́kọ̀ọ́ tún gbogbo ṣe lọ náà ní láàárọ̀ yìí so kẹ́ lọ darapọ̀ mọ́ wa lórí Star Radio so ìtafẹ́ kò jù báyìí náà lọ ilé kọ̀ọ̀kan kó wà in full operation ká mọ èèyàn tó ń gbé níbẹ̀ Nàìjíríà ẹ̀ mọ èèyàn tó ń gbé ládùúgbò yín tàbá ní ẹ fún mi ní statistics nísìn kò sẹ́ni tó mọ̀ rárá everybody just dey lie mo kí mọ́mí wa Esther bàbá Bámidélé mo kàn rọ́jú wo ẹ̀yin tẹ́ wà lórí screen náà pé òrùn yẹn ẹ̀pọ̀rùn yẹn ó ṣe kínní ó pọ̀ díẹ̀ so ẹ jẹ́ ká lọ prepare fún Star Radio mo kàn ní kẹ́kọ̀ọ́ wo àdúgbò tí mo tún wà yìí náà ni so ẹ pàdé mi lórí Star Radio èmi ò ní lè rí broadcast lórí mo sí nílé so ẹ máa ní láti lọ join Star Radio láti lè mọ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí so mo kí gbogbo alẹ́ nǹkan sí bàbá Abdul Jabbar kò ní bàjẹ́ fún wa mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà lágége bàbá wa Adékúnlé Àlíò Ọlárẹ̀wájú Bákàrè mo kí Èyíyẹmí bàbá wa Nurudeen Baálẹ̀ mo kí sà bàbá wa Oyèdépọ̀ bàbá mi John Ogundélé àwọn ti gbé ní London rẹ̀ àwọn ọmọ bó ṣe ń lọ Ọlọ́run ló ní káwọn padà sí Nàìjíríà but ọdẹ ti sọ pé Nàìjíríà ò lè work àwọn yẹn ti mọ̀ tipẹ́tipẹ́ so ẹ ṣé gan ni Mr. Olamide ẹni you are a great man you always be great for life once you always want olóyè yes Ìgbòho ṣàníyàn
Mr. Kazin ẹ káàárọ̀. Mr. Oluwaseun Kunsanya, good morning sir. Mo kàn fẹ́ sáré kí ogun kí tó máa lọ ní o. Ṣé like glasses mi? Thank you so much. Mr. Adeola Clement. Babawala Mokin. Hello, lórí DG75. Yeah. Mr. Peter, good morning. I salute you, Trabaye. Ẹ rí pé pẹ̀lú Koiki military outfit mi. A ti wà lójú ogun báyìí nísìn. So military outfit la máa wọ̀ lójoojúmọ́ báyìí nísìn. A ti wà at war. We are currently at war. Àwa àti Niger ti wà at war báyìí nísìn àti Burkina Faso. Ìyá Grace Olúṣọ̀tọ̀ ẹ káàárọ̀ mà. Mr. Ganiu, good morning. So ta ló wà ńbẹ̀? I think that's about it. Ìyá mi Basirat. Salamu alaikum. Alhaji Alabi Bashiru GR1. Baba Kunle Shita. Mo kí ẹ Bishop Adesina. Baba àgbàlagbà. So bó ṣe jẹ́ nìyẹn, ẹ jẹ́ kí n lọ sáré post tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. I'm looking great. Oh yeah, take screenshot nígbà yẹn. Ṣé like outfit mi? So nice. Àwọn olólùfẹ́ wa kan ló ní Koiki. Báwo ló ṣe fẹ́? Mọ́mí wa Kọ́mọláfẹ́ Sulaiman mú kí. So ẹ lọ join Star Radio. Ibẹ̀ ni màá ti sọ̀rọ̀. Mo ní lè stream out because ẹ mọ̀ pé mo sí nílé. So bó ṣe jẹ́ nìyẹn. But later tí bá ti délé padà, tí bá ti dádúgbò mi padà, a wá ṣe program lórí ẹ lọ farabalẹ̀ acting CBN governor. Ó ní gbogbo dọ́là tá à ń send wá sílé. Ó ní kò go through the normal channel. Ìyẹn làwọn ṣe rí owó. Àbọ̀rọ̀ mi ò yé yín nísìn. Ó nítorí ẹ̀ làwọn ṣe rí owó. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀rí brother wa ló ránṣẹ́ exercise lọ́ntì ẹ̀. I keep fit. I keep fit. Keep fit. Ìyẹn kan ló ń fajẹ́ ìṣeré bẹ́ẹ̀ nísìn. So àwọn politicians ilẹ̀ Yorùbá, they are the biggest obstacle. Àwọn ló ń dá wa dúró. Àwọn ló ń dá wa dúró. Àwọn ló fẹ́ ká lọ. So on that note, ẹ ká filẹ̀ bẹ́ẹ̀. KOIKIMEDIA bringing the world closer to your doorstep. Gadget tó wà lójú yẹn. Èmi náà fi monitor kó tó ń lọ. Èmi náà wá súnmọ́ mi. Èmi náà súnmọ́ ẹ. All right, later. Ẹ jẹ́ ká pàdé lórí Star Radio. Bye for now. Aṣọ́pọ̀lọpọ̀ Jímọ̀. Ẹ sọ fún àwọn politician pé kó fún àwọn ọmọ wa kéékèèké ní free school. I need the free education. Owó táwọn ọmọ yẹn san ti pọ̀ jù. Bíìlì ní September ti dé tán báyìí ní ṣe ogun ọ̀rọ̀ tí ń send bíìlì wá báyìí. Kọ́lọ́n kó ṣàánú wa. Public school dẹ̀ ṣiṣẹ́ bí ti tẹ́lẹ̀. So on that note, have a very good morning and bye for now. Checking out.